Hi everyone, welcome to my channel. Orúkọ tèmi ni Ọmọkẹ́hìndé Àjàní tí gbogbo ayé mọ̀ sí Ìlú Sanjọ́. Orúkọ tèmi ni. Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ àyàn àgálú tí mo máa ń lùlù fún Ṣàngó ní ìlú Òṣogbo. Kò sí ìlù tí Elédùmarè ò fi rán wa láti lù gẹ́gẹ́ bí ẹ̀bùn tí Elédùmarè fún wa tí wọ́n sì ń ṣe gẹ́gẹ́ bí olóolé wa. Kò sí ìlù tí Elédùmarè ò fún wa ní ẹ̀bùn ẹ̀ láti lù. Ṣùgbọ́n ìlù tí Ọlọ́run jẹ́ kí a mọ̀ ní àmọ̀ pé Elédùmarè fi yé wa ní ìlù bàtà tí mo gbé lọ́wọ́ yìí. Ṣé ẹ rí bàtà gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ìlù pọ̀ tí Elédùmarè fún wa. Ṣé ń gbọ́ sà? Ara rẹ̀ ni dùndún wà, ara rẹ̀ ni bàtà wà. Wọ́n ń pè ìlù kan ní àkànmú, wọ́n ń pè kan ní àgẹ̀rẹ̀, wọ́n ń pè kan ní àgbá, wọ́n ń pè kan ní àgídìgbo, wọ́n sì ń pè àwọn kan ní àràn òrìṣà. Oríṣiríṣi ìlù ló wà. Ṣùgbọ́n bàtà ni Elédùmarè fi rán wa gẹ́gẹ́ bí èyí tí ká dìmú lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ. Bẹ́ẹ̀ ni sà.